àáfàá súnà ti fi orí ara ẹ̀ gba ègún tó pọ̀ àfi kóun gan mọ bí ó ṣe bẹ Ọlọ́run aṣùsọ́nà àáfàá súnà ó ti fi orí ara ẹ̀ ó ti fi gba ìpè torí ẹni tó yàgbẹ́ sójú ọ̀nà yàtọ̀ sí eṣinṣin tó lè máa hó ṣàn pé ó fáwọn olóúnjẹ tó lè máa ṣàdúrà gbogbo ẹni bọ́ kọjá ìpè ni wọ́n máa fi rí o. Bàmí òun lẹ́yìn àgbà fi sọ pé bá a bá gbé ká sófù kára ó tu ni kéèyàn rántí ẹni tínú òun bàjẹ́. àwọn ọ̀rọ̀ tí a gbọ́ tí ọba orin sọ nínú fọ́nrán yẹn ó jẹ́ ọ̀rọ̀ tí ó korò létí. ó jọ́rọ̀ tí ò bójú mu. kódà bó jẹ́ ọdún 10 ni wọ́n ti sọ sẹ́yìn ọ̀rọ̀ tí ò ṣe máa gbọ́ ní gbangba ni inú àgbà àgbè. inú àgbà àgbè. àáfàá súnà yìí ọ̀dàlẹ̀ pọ́nbélé ni gbogbo ẹnu ni mo fi sọ. lọ́nà wo sà. yàtọ̀ sí wípé àáfàá súnà yìí kò máa ṣọ́ ó lè dàgbà lójú ó kúrú nínú ìmọ̀. ọmọ ìyá elépo bàbá lọ́jà gbangba. Ọlọ́run jẹ́ àárín pẹ́sà. yóò dà fún ọ. àmín. ẹlòmíì kò yẹ kí ìbáṣepọ̀ àwa pẹ̀lú ẹlòmíì kó kọjá wípé akọ̀rin rántà akíra. akíra wa. ìbáṣepọ̀ wa pẹ̀lú ẹlòmíì kò yẹ kí wọ́n mọ ilé wa. ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn míì kò yẹ kí wọ́n mọ ìyàwó wa débi tán máa mọ ọmọ wa. ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn míì ibi iṣẹ́ ló yẹ kó mọ. ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn míì orí stage ló yẹ kó mọ. ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ẹlòmíì orí ìrìn ló yẹ kó mọ. kó tó di pé a wà máa sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ àṣírí ọ̀rọ̀ tá a bá sì sọ lójú ọ̀rẹ́ mi sọ lẹ́ẹ̀kan ó ti kò lọ́rọ̀ àṣírí o. ẹni yàgbẹ́ sọ́nà ọjà yàtọ̀ sí eṣin tínú ẹ̀ lè dùn kò lè forí gba àdúrà o. kábíyèsí. ọba orin onímọ̀ ni wọ́n àwọn orin wọn àwọn èèyàn fi ń ṣọgbọ́n lò. bẹ́ẹ̀ ni sà. ṣé àwọn kan ń kọ orin yìí lẹ̀ àwọn mò fi ṣọgbọ́n. ó yẹ kí ọba orin Saheed Òṣùpá mọ̀ pé ènìyàn wọn kì í sì ṣe pé wọn ò mọ̀. ọba orin fi inú wénú òun ni wọ́n wá jẹ́wọ́ yìí. ibi tí mo ti kọ́kọ́ ń wo àáfàá súnà yìí ni wípé social media ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ní sọ̀rọ̀sọ̀rọ̀. báwo ni èèyàn ṣe máa bí ọmọ ìkókó ìgbà ẹni mo ti ń fura sí pé ọ̀gbẹ́ni ìṣó gbádùn tààrà. ẹni tó bímọ tí ó ń gbé ọmọ jó níbi tí àgàn wà ìbànújẹ́ ni fágàn. lára àwọn olórin tí wọ́n tún ka ìwé kún iṣẹ́ orin tó ń ṣe ni ọba orin wà tí àwọn náà ní ẹ̀kọ́ ìmọ̀ dìgírì. ó yẹ kí wọ́n ti mọ̀ wípé ọ̀rọ̀ tá a bá ti sọ lójú ọ̀rẹ́ ó ti kúrò lọ́rọ̀ àṣírí. ọ̀rọ̀ tá a bá sọ lójú ọ̀rẹ́ ó ti kúrò lọ́rọ̀ àṣírí. ọ̀jọ̀gbọ́n ní kí n Saheed Òṣùpá níwọ̀n lóró ń ké àgbà máa ń ṣẹ́ ọ̀rọ̀ kù síkùn ni bó lè jẹ́ pé ńgbà míì tá a bá rí ọlọ́rọ̀ ẹni ọ̀rọ̀ á máa gbé ni nínú. sọ̀rọ̀sọ̀rọ̀ làádà. sọ̀rọ̀sọ̀rọ̀ làádà. Adéyínká Àyìndé ọmọ ìyá elépo lọ́jà gbangba ló kọ tèmi ń jẹ́ akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ tá là ń sọ̀rọ̀ ẹ̀ tá a fẹ́ gbé ọ̀rọ̀ ẹ̀ yẹ̀wò ń gbé pé òun náà ti gbé wá síta wọ́n sì ní eégún tó bá ti jáde síta ó ti kúrò ní àìwò ìhun tí èèyàn bá ti gbé wá sí social media inú ayé la wà fẹ́ni tó ń gbé nǹkan wá sí àárín agbami ayé àfi ká wa tá a jẹ́ ọmọ ayé náà ká bẹ̀rẹ̀ sí máa mú ọ̀rọ̀ ilé ẹ̀kọ̀ọ̀kan báwo ló ṣe yé mi sí ṣó yẹ kọ́rọ̀ ìrí báyìí ṣé kò yé mi tó ni ó ti yé mi báyìí. ọ̀rọ̀ tòní tá a fẹ́ gbé yẹ̀wò yìí kí kálukú fi ojú ọ̀tọ̀ọ̀tọ̀ wò ká sì fi etí ọ̀tọ̀ọ̀tọ̀ gbọ́ ṣùgbọ́n àtèmi àtẹ̀yin àti gbogbo àwa tá a mọ̀ gbọ́rọ̀ ẹ̀ní la fẹ́ kẹ́kọ̀ọ́ nú ẹ̀ nítorí pé bí èèyàn kan bá ṣubú kì í ṣe yẹ̀yẹ́ lọ́dọ̀ àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀kọ́ àtọgbọ́n wo tí ò ní gbé àwa náà ṣubú tá à ní fìsí irú ibi tẹ́ni yẹn fìsí ẹ̀kọ́ yẹn la fẹ́ ká kọ́ lónìí. ọ̀rọ̀ àáfàá súnà tó gbé àwọn olórin tó gbé àwọn àáfàá tó gbé oríṣiríṣi èèyàn tó ń sọ̀rọ̀ wọn nínú ọ̀rọ̀ tó ń sọ pé ayé ti sú òun ẹ la fẹ́ bojú wò pé kọ́ má já wa nìkan ká lọ sọ́dọ̀ àwọn àgbààgbà tó já àwọn àgbààgbà sọ̀rọ̀sọ̀rọ̀ tiwa nílùú Abẹ́òkúta ń bí fáǹfààní ẹ̀yin tẹ́ ń sọ pé arákùnrin yóò ṣe dáadáa ẹni ibi ni lọ́nà wo ló fi jẹ́ ní ibi tí ò ṣe dáadáa fáǹfààní ẹ̀yin tẹ́ ń sọ pé King Dr. Saheed Òṣùpá he talk too much wọ́n ti sọ̀rọ̀ jù ṣé wọ́n sọ̀rọ̀ jù lóòótọ́ àbí òwe tẹ́yìn àgbàlagbà mọ́ ń pa wípé bólólùfẹ́ méjì bá ríra wọn sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n dà kílẹ̀ bí Alhaji Saheed Òṣùpá tó fi wá kan àáfàá Jamiu àmì Ọlọ́run tó fi wá di wípé àáfàá súnà ń sọ wípé ó ti sú òun bí nǹkan kan bá ṣe òun bí nǹkan kan bá ṣe ọmọ òun ṣe ìyàwó òun àbẹ́bí òun kí wọ́n lọ mú Saheed Òṣùpá àti Jamiu àmì Ọlọ́run mò ń bọ̀ ẹjá gbọ́ látẹnu àwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ojú tí kò wá ní lágbárí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ohun tá a mọ́ fi ń rí tá a bá fi rí ńkọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni bá a ṣe mọ́ ń digest ẹ̀ tá a bá digest ẹ̀ ńkọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni outcome kálukú ẹjá dọ́dọ̀ àwọn àgbààgbà nínú ayé káwọn náà bá wa tàn mọ́lẹ̀ sí kí ni ojú ìwòye tiwọn náà lórí ọ̀rọ̀ tó ń jà ràn-ìràn ní social media bàmí ẹ kú ìjókòó sà.
ẹ kú àkókò yìí o, ẹ kú dédé àsìkò yìí o. ẹ ṣeun púpọ̀ sà. Ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ bá ti rí wa lọ́dọ̀ yín ó tún ní ohun tó gbé wa wá nìyẹn. ẹ mọ̀ pé bí ò bá nídìí obìnrin yìí jẹ́ kú mọ́lú. ẹ̀yin àgbà lẹ sọ bẹ́ẹ̀ sà, kò tán sẹ́nu àwọn ọmọ kéékèèké. òwe ló pa òní pààyàn. àmì àṣẹ Èdùmàrè. Bàbá oníròyìn níyín tó yàtọ̀ sí àwọn onírọ́ yín. Bàbá onímọ̀ níyín. Ọlọ́run lọ́ba onímọ̀. Bẹ́ẹ̀ ni ẹ ti rí tí ì rí ọ̀rọ̀ tó ń jà ràn yìí Àfáà Súnà tó ń kígbe pé kí gbogbo ọmọ Nàìjíríà gbà òun tí nǹkan kan bá ṣe òun ẹbí òun ọmọ òun àbí nǹkan kan. ẹkún àbòsí. ẹkún àbòsí ni automatically ẹ ti rí nìyẹn bá mi la fi wá fẹ́ wò pé bàbá kí lẹ̀yin rí sọ sọ̀rọ̀ ọlẹ̀ yìí ṣáà tún gbọ́dọ̀ máa sọ̀rọ̀ fúnra wa mọ́ pé olólùfẹ́ ẹni ayé ti dáyé ká mọ́ ọ ṣọ́ra ó ti di pé bàbá fẹ́ sọ̀rọ̀ àmọ́ bẹ́yìn tẹ́ ń bá mi sọ̀rọ̀ àmọ́ bẹ́ẹ̀ ń tẹ rìkọ́dì lórí fóònù yín ẹ mọ̀ bí mi tẹ́ ń bá sọ̀rọ̀ èmi náà rìkọ́ọ̀dù ẹni tó rìkọ́ọ̀dù lónìí tó rìkọ́ọ̀dù lánàá kí ni pọ́pọ́ọ̀sì tó fi ń rìkọ́ọ̀dù ṣé torí pé bóyá tíjà bá ṣẹlẹ̀ ni àbí àìbàámọ̀ lọ́jọ́ iwájú sà. ọ̀rọ̀ tó mú wáyé. kábíyèsí sà. Adéyínká Àyìndé. kábíyèsí. ó dàbí ìlú gángan ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yin ló kọ sẹ́lòmíì. ó sì dàbí idà olójú méjì tó ṣòro ó lò double-edged sword. It needs to be wielded with caution. ẹbí ọba orin Saheed Òṣùpá ó pọ̀ púpọ̀ ní ọ̀rọ̀ yìí. ẹbí ọba orin Saheed Òṣùpá pọ̀ púpọ̀ ní ọ̀rọ̀ yìí. bó tilẹ̀ jẹ́ pé lójú ìwòye tèmi o etí tó jẹ́ ti làákàyè ni mo fẹ́ ká fi gbọ́ kì í ṣe etí ọ̀tẹ̀. Òṣùpá Saheed ni mo rí rí dáadáa. Àáfàá Súnà ẹ̀kan mo rí rí. ẹ̀kan ṣọlẹ̀ rí Àáfàá Súnà rí. bẹ́ẹ̀ni òun kọrin ní Òṣùpá Saheed. mo rántí orin kan tí King Saheed Òṣùpá kọ. níbo ni orin yẹn wà tí wọ́n ti yá gbàgbé ẹ̀. ọba orin ní nígbà tóun lọ sí Ìdúmàtà tóun lọ síbi kan ìyá òun sì máa ń sọ pé èèyàn wọn òun wá ní àwọn èèyàn tóun rí tóun ó ní ìyá òun sọ pé èèyàn wọn bí bẹ́ẹ̀ kọ́ o pé èèyàn pọ̀ rẹpẹtẹ lóṣòdì wọn kan pé èèyàn wọn. níbo ni ọba orin Òṣùpá níbo ni wọ́n fi ọ̀rọ̀ ya wọn yẹn sí. èèyàn wọn tí mo ń sọ ìyá mi ló sọ pé èèyàn wọn níbo náà fọ̀rọ̀ yẹn sí. yàtọ̀ sí eléyìí ọba orin onímọ̀ ni wọ́n àwọn orin wọn àwọn èèyàn fi ń ṣọgbọ́n lò. bẹ́ẹ̀ ni sà. ṣé àwọn kan ń kọ orin yìí lẹ̀ àwọn mò fi ṣọgbọ́n torí wípé inú jìn. ó yẹ kí ọba orin Saheed Òṣùpá mọ̀ pé ènìyàn wọn kì í sì ṣe pé wọn ò mọ̀. ọba orin fi inú wénú òun ni wọ́n wá jẹ́wọ́ yìí. àwọn onímọ̀ kéwú bẹ́ẹ̀ ni sà. wọ́n jẹ́ kó yé wa náà wípé ẹni tá a rí ní ìjẹta tá a bá rí lónìí ká fura sí. ọdún mélòó ni King Òṣùpá Saheed tí ìbá Àáfàá Súnà ṣe tí wọ́n fi ń sọ̀rọ̀ dé level yẹn. kábíyèsí. torí pé tí a bá ní fi ọ̀rọ̀ ṣègbè àwọn ọ̀rọ̀ tí a gbọ́ tí ọba orin sọ nínú fọ́nrán yẹn ó jẹ́ ọ̀rọ̀ tí ó korò létí. àwọn Yorùbá sì máa ń pòwe kan wọ́n á ní ọbẹ̀ kì í mì níkùn àgbà àjẹfọ́gbá kọ́ ló ń jẹ awo. níbo ni ọba orin fi eléyìí sí. àjọṣepọ̀ wo ló yẹ kí ó pa ọba orin pẹ̀lú irú Àáfàá Súnà yẹn pọ̀. torí wípé lákọ̀ọ́kọ́ ní ti ọjọ́ orí ọba orin á ju Àáfàá Súnà lọ. ní ti ipò Àáfàá Súnà kò ní ọba orin. ní ti ìwé kíkà mi ò mọ iye ìwé tí Àáfàá Súnà kà débi tí ọba orin náà máa sorú àwọn ọ̀rọ̀ yẹn irú ọ̀rọ̀ yẹn kò ṣeé gbọ́ kódà kó ti pógún ọdún tó ti sọ kó sì tún jẹ́ tuntun. sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n gbọ́dọ̀ máa ṣọ̀rọ̀ sọ torí àmẹ́ni tó ń ṣọ́ ni. irú Àáfàá Súnà mi ò mọ kàìtẹ́ríà tí ọba orin fi gbé múra tó bẹ́ẹ̀ bóyá torí wọ́n jọ ń jẹ́ orúkọ kan náà Saheed ni Àáfàá Súnà ń jẹ́ Saheed ni Òṣùpá ń jẹ́. Òṣùpá ń jẹ́. irú Àáfàá Súnà àwọn tí ó yẹ kí wọ́n sì máa wá ọba orin Òṣùpá fún bí ọdún bíi 6-7 kọ́ máa tí ì lè súnmọ́ ni. kábíyèsí. kí ló mú wa gbé súnmọ́ ṣé torí ó ń bá wa jẹ́ orúkọ ni àbí oore ewu ló ṣe wá. ẹ ṣeun bàbá wọn ní gèsè ẹtì báyìí òun ni jó ṣàpọn. bàbá nígbà tẹ́ sọ ti ọba orin náà ti mọ ọgbọ́n báyìí. ìyẹn bẹ́ẹ̀ bàbá ẹni tá à ń sọ yìí Àáfàá Súnà ó tún ti rìlíìsì fídíò míì tó ń sọ ohun tó pa Jamiu Àmì Ọlọ́run àtòṣùpá papọ̀. ó tún wá ń sọ wípé bàbá olówó òun ó ti ta lé ó ti ta mọ́tò ilé ẹyọ kan ṣo lókun báyìí kí wọ́n gba àwọn kan má jẹ́ kó kú kí nǹkan kan má ṣẹlẹ̀ sóhun. kódà Àáfàá Súnà sọ débi pé òun gan ẹdẹni tó ń fẹsẹ̀ rìn gbọ́kadà kiri òun ò ní mọ́tò mọ́. ó ní tí Saheed
tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ ó ní King Dr. Saheed Òṣùpá wọn kì í dá sí i ó ní ṣùgbọ́n tó bá fẹ́ kóun lọ bú àwọn èèyàn ó ní lọ́wọ́ kan náà máa pè òun ṣùgbọ́n tóun bá pè wọ́n póun need help wọn ò ní dá sóhun kódà ó sọ débi pé àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ìlú Ìbàdàn Kọ́lá Olóòtú ó ní King Dr. Saheed Òṣùpá ló pé kóun wọn lọ bú wọn. Bàbá ọ̀rọ̀ rẹ o. Ọmọ ìyá elépo bàbá lọ́jà gbangba Ọlọ́run jẹ́ àárín pẹ́sà. yóò dà fún ọ. Àmín. Ẹni yàgbẹ́ sọ́nà ọjà yàtọ̀ sí èsìn tínú ẹ̀ lè dùn kò lè forí gba àdúrà o. Kábíyèsí. Ibi tí mo ti kọ́kọ́ ń wo àfáà súnà yìí ni wípé báwo ni èèyàn ṣe máa bí ọmọ ìkókó, ìgbà ẹni mo ti ń fura sí pé ọ̀gbẹ́ni ìṣó gbádùn tààrà, báwo ni èèyàn ṣe máa bí ọmọ ìkókó tó máa gbé ọmọ yẹn máa fi ṣe bí ẹni ṣe fáìn bàrà lórí ọ̀rọ̀ ayélujára. Ẹ ṣáà wò díẹ̀ sà. Ẹni tó bímọ tí ó ń gbé ọmọ jó níbi tí àgàn wà ìbànújẹ́ ni fágàn. Ọmọ tí àwọn kan ń fi àìmọye ọdún wá yàtọ̀ sí yẹn ká gbà yìí pé inú ẹni ò ní ṣe kó má dùn. Àgàngán náà sì máa rò pé wọ́n fi ọmọ gan òun ni. Bẹ́ẹ̀ni yàtọ̀ sí pé inú ẹni ò ní ṣe kó má dùn sí nǹkan eré ẹni. Àwa gbé ọmọ dání, ọmọ tí ìyàwó ẹbí á ti bímọ o láì ṣe ọmọdé láì ṣe tí ò lọ́pọlọ. Mo rò pé wọ́n kàn ń pè ní àfáà súnà ni mi rò pé àfáà ni lóòótọ́. Mo ṣe ń bọ̀ wá síbi ọ̀nà tó dá o. Kábíyèsí sà. Ní wípé Alhaji Alfulani àti bímọ o, èló lẹ máa fún wa, account number ló wà ń bẹ̀ yẹn o, ọ̀kan lọmọ l'Amẹ́ríkà àti bímọ o, kí ló fa gbogbo yẹn? Mi sì rò pé bóyá oníṣẹ́ kan tààrà. Ìgbà yẹn ni mo ti kọ́kọ́ ń fura sí arákùnrin pé báwo ni èèyàn ṣe lè descend so low to this level. Gbọ́mọdé ni Adéyínká ìdè ṣé wọlé ṣe àkọ́kọ́. Ọlọ́run ò ní jẹ́ rírú ẹ̀ sà. Alhaji Òṣùpá ò ní fura ni. Alhaji Òṣùpá bá sọ pé olóògùn làwọn ìfura lògùn àgbà. Òun náà sì làgbà oògùn. Òun làgbà oògùn. Èwo ni àwọn gan ní ń bẹ̀? Ṣé ìfura tó jẹ́ oògùn àgbà náà ní àbí àgbà oògùn tó jẹ́ ìfura náà ni wọ́n ní? Kọ́ má jẹ́ pé olóògùn orí social media làwọn náà. Bẹ́ẹ̀ni, kọ́ má di babaláwo orí social media lálùdí. Torí wípé látilẹ̀ ẹ rí wípé àfáà súnà yìí ó dọdẹ ọba orin wá ni. Òṣùpá ní ẹni tá a bá ń bá rìn ká má fura sí. Gbogbo ẹni tá a bá ń bá rìn kan ni ò ṣe fura sí o. Torí rìkọ́dì tán ló ṣe yìí bóyá ó ti pẹ́ bóyá kò pẹ́, kí ni èrò ọkàn ẹ̀ tó fi ń rìkọ́dì? Ó mì wípé òun fúnra ara ẹ̀ ti ń gbáradì pé ó ṣeé ṣe kíjà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Mo fẹ́ ní èròjà ìjà lọ́wọ́. Kábíyèsí. Mo fẹ́ ní èròjà ìjà lọ́wọ́. Ẹ wá wo nǹkan tí àfáà súnà dá sílẹ̀ yìí. Tí Ọlọ́run ò bá tètè parí ẹ̀, tí Ọlọ́run ò bá tètè parí ọ̀rọ̀ yìí, ó máa tabalẹ̀ taboko. Torí wípé àwọn voice note tí àfáà súnà ń play yìí. Bẹ́ẹ̀ni sà. Ó ti gbé Òṣùpá Saheed kọlu Pàṣọ. Bẹ́ẹ̀ni tó ti hàn gédégbé sà. Tínú gbogbo èèyàn sì ṣẹ̀ṣẹ̀ ń dùn wípé àwọn ògo wa méjèèjì, ògo Nàìjíríà, ògo Áfíríkà, ògo àgbáyé yìí, tí inú gbogbo ayé sì ń dùn wípé wọ́n ti ń bára wọn ṣe. Tán ti ń rí sí pé àtọ̀tún àtòsí ọmọ wọn ti ń bímọ, wọ́n ti di ọ̀rẹ́. Àfáà súnà ó kọ́kọ́ fẹ́ dá wàhálà alẹ́ ń bẹ. Láàárín àwọn méjèèjì. Láàárín àwọn méjì tán jẹ́ olórin. Àfáà súnà yìí tí kò mọ nǹkan tó ń ṣe yìí, ó tún ti gbé Òṣùpá kọlu bàbá wa Kollington. Bàbá lè máa sọ̀rọ̀ ṣùgbọ́n kò sí àgbà tó máa gbọ́ yẹn náà. Tínú àdùn. Tó bá fojú fò á ṣẹ́kù síkùn. Wípé torí bàbá wa General Kollington Àyìnlá àwọn náà sọ ọmọ tó jẹ́ Saheed. Wọ́n sì mú Saheed Òṣùpá bí ọmọ ni. Wípé ó ti wá di pé torí Òṣùpá máa lọ kí wọ́n lé aṣojú lọmọ yìí fi ń. Nígbà tí a bá tún ṣì táyà tí ó tún ṣì ń gbé ọlá fún olóògbé Barrister pé kẹ́nìkan máa sọ wípé òun gbórin Kollington kí wọ́n gbọ́nú rẹ̀ Kollington. Kábíyèsí. Torí gbogbo tó sọ bẹ́ẹ̀. Yóò jẹ́ káwọn ẹlòmíràn máa rò pé àìṣe dáadáa ara ayé ní mú ni rántí ara ọ̀run. Ṣé General Kollington Àyìnlá ṣé àwọn náà ò dé bẹ̀rẹ̀ sí ní fura sí Òṣùpá wípé àṣé ìfẹ́ tí ò torí àṣírí ńlá ni tó dẹ̀ jẹ́ wípé King Saheed Òṣùpá náà a gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ tá a máa sọ kó mu gbó kí mu cocaine kábà ní òun ni a gbọ́dọ̀ máa nífura ara gbọ́dọ̀ máa bá ní sọ̀rọ̀ nígbà tá a bá ń sọ̀rọ̀ míì. Ẹ̀yin ò tí ẹ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ tán. Bẹ́ẹ̀ni àyè sọ̀rọ̀ tán ìgbé kìyọ tán nù kára gbogbo aṣọ kọ́là sá lòrùn. Bẹ́ẹ̀ni. Ni ó fà tá a kì í fi sáṣọ eégún a bá ń sá ẹ̀kú eégún kò sóbìnrin tí ò ní mọ̀ pé eégún ìṣàrà ọ̀run ọ̀rọ̀ táwọn náà sọ ti pọ̀ jù. Yàtọ̀ sí yẹn àfáà súnà yìí ó tún ti dá wàhálà alẹ̀ láàrin Oríyọmí Hamzat àti Òṣùpá fúnra ara ẹ̀. Kábíyèsí. Ẹ̀yin náà gbọ́ àṣírí yẹn ń bẹ. Bẹ́ẹ̀ni. Ó tún ti wá gbé Òṣùpá fẹ́ kọlu olóyè Ìgbòho bó tilẹ̀ jẹ́ pé olóyè Ìgbòho náà ní tiwọn lọ́wọ́. Ibi olóyè Ìgbòho kù sí
ní káwọn náà mọ bá a ṣe mìṣọnu lọ́pọ̀lọpọ̀ gbà. kéèyàn yìí máa sọ̀rọ̀ jù. bẹ́ẹ̀ ni gbogbo ohun tí ojú bá rí kó ló yẹ kéèyàn ló sọ. àáfàá súnà tó ń sunkún ó ti sọ pé òun máa drag èèyàn ẹni tó dẹ̀ sọ pé òun fẹ́ drag òun náà ń yẹ kó yẹ pé òun dúró tán. ó ń sọ pé bàbá tí ń bá drag yín nǹkan bàjẹ́. ó ti sọ pé tí ń bá drag yín ó send ẹ̀ sí olóyè Sunday Igboho bóyá yẹn ni olóyè Sunday Igboho send sóṣùpá àwa ò mọ̀ ni ọbarin náà fi sọ pé ohun tó bá máa dálẹ̀ ó dálẹ̀. ọ ní kí Sunday Igboho náà bọ́lẹ̀ mẹ́ẹ̀. torí àáfàá súnà náà tún ṣó ẹ̀ wípé ẹ wo èsì tí òṣùpá fi dáhùn lóhùn ẹ̀rí pé ó sọ pé ọ̀gá báyìí lọ́ba kan jẹ́ ṣùgbọ́n nígbà míì gbogbo ìjà kọ́ ló ṣe é ṣàyà gbangbajà torí King Saheed Òṣùpá àwọn ló lórúkọ o àáfàá súnà ariwo lásán ni kò sí bẹ́ẹ̀ o. ariwo lásán ni bàbá yín àgbà tiẹ̀ máa ń sọ pé a ti ní ògàn ẹni wọ́n ń tì ní ògbọ́n. òun ni ògbọ́n o tó bá tìyàn sí gbókó máa tẹ̀lẹ̀ síta. kéèyàn wá pé kí n máa bóun ba àyàn kan lórúkọ jẹ́. olóyè Sunday Igboho náà pẹ̀lú ọ̀wọ̀ àti àpọ́nlé o torí wípé ẹni àpọ́nlé ni wọ́n ibi tí àwọn náà kù sí nìyẹn tí olóyè Sunday Igboho bá ọba Saheed Òṣùpá sọ kò yẹ kí wọ́n là á síwájú tó yẹn fún àáfàá súnà ìdáhùn wọn ohun tí wọ́n fi parí ọ̀rọ̀ yẹn nìkan ló yẹ kó jẹ́ ká àáfàá súnà gbọ́ àáfàá súnà mo ti pe Saheed o ó dẹ̀ bẹ́ẹ̀ ni pé Saheed ṣì ń bínú o wá rí mi àmọ́ bá a ṣe máa yanjú ẹ̀ ibi tó yẹ gẹ́gẹ́ bí àgbàlagbà ibi tó yẹ káwọn náà fi ọ̀rọ̀ yẹn mọ̀ sí nìyẹn wípé ó dà pé inú ṣì ń bí ọ̀rẹ́ mi ni mi ì dẹ̀ fẹ́ tó máa fa ìjà láàrin èmi àti ẹ̀ inú ń bí gan ọ̀rọ̀ tó sọ sí mi ní o ó dùn mí gan. níṣe nìyẹn tún máa dàbẹ́ ní wípé n tí mò ń sọ nípa Òṣùpá òun náà lẹ́yìn náà rí yẹn ó yẹ kí àwọn náà hu ìwà àgbà gẹ́gẹ́ bí aṣáájú níbẹ̀ yẹn náà àáfàá súnà nínú orin àròfọ̀ ìgbà kan wọ́n ní lè sì dẹ̀ máa bá màálù bẹ́ẹ̀ lọ́wọ́n bá bólílé máa sílé á pé màálù rẹ̀ máa pa bólíyàwó máa ṣèyàwó á pé màálù rẹ̀ máa pa bọ́mọ kékeré ilé fẹ́ ṣe báyìí á pé màálù rẹ̀ máa pa àbẹ̀gbọ́ dádì mi màálù ni máa pa fún bẹ́ẹ̀ dé mi èmi ò mẹni tó fẹ́ bá àáfàá súnà mi ò mẹni tó fẹ́ bá àáfàá súnà bẹ̀ pẹ̀lú ìtòdásílẹ̀ yìí àáfàá súnà ń tún ó fi orí àwọn onífújì méjì ó fi gbára wọn ó kó ń bẹ ó fi gbá orí sọ̀rọ̀sọ̀rọ̀ ó kó ń bẹ ó fi gbá orí olóyè Sunday Igboho àkọ́kọ́ àáfàá súnà àfi kàdúrà pọ̀ ó lè di ẹni tí kò ní sí lórí social media mọ́ for a very long time tí ó fi social media pè tán. bẹ́ẹ̀ni tí a bá tẹ̀ ń béèrè nǹkan lọ́wọ́ èèyàn Adéyínká lè ní ọmọdàgbà ǹjẹ́ mo lè rí nǹkan báyìí lọ́wọ́ yín tí n bá ní máa fún. bẹ́ẹ̀ni èmi náà lè sọ pé Adéyínká ṣé mo rí nǹkan báyìí tó bá ti ń fún mi tẹ́lẹ̀ ẹjọ́ tí ò bá fún mi àbí kí n wò yí pé olówó kì í fẹ́ káṣírí tú ni kò sẹ́ni tí ò ní bùkátà o. kò tí ẹ sẹ́ni tí ì búrókì. kò sẹ́ni tí kì í búrókì. gbogbo àwa ọ̀dọ́ tá a wà ní social media including myself ẹ̀kọ́ lélẹ́yìí jẹ́ fún wa o ká má rí i pé ọ̀gbẹ́ni dalẹ̀ ọ̀gbẹ́ni yóò dalẹ̀ bó ṣe dalẹ̀ kò ní í dalẹ̀ ó lè ṣẹlẹ̀ sí mi ó lè ṣẹlẹ̀ sí wọ ṣùgbọ́n náà tí òfin ní ìgbà ṣẹlẹ̀ sí mi ni pé ọmọ ọ̀dọ̀ àgbà ni mí mo sì láwọn tí wọ́n máa ń kó mi níjànú pé kó ń bẹ̀ ṣùgbọ́n tí ò tí ì kú ò tí ì mọ̀rúkú tí ó pa òun kí lè jẹ́kọ̀ọ́ àwa tá a jọ̀dọ̀ yìí a ti ba nǹkan jẹ́ a ti bastardize everything lórí social media a jẹ́ káwọn àgbààgbà wọn fẹ́ máa fi inú hàn wá mọ́ iṣẹ́ táwa náà ń ṣe bàbá tá à ń dọ́dọ̀ yín tẹ̀ ń fún wa sáyẹ̀nsì Yorùbá tá à ń dọ́dọ̀ àwọn àgbààgbà tí ó ń fún wa ní nǹkan àṣírí àwọn àgbààgbà ṣáà ti máa bá a lọ bí pa àti fẹ́ họ bó báyìí sà. pẹ̀lú ìtòṣẹlẹ̀ yìí ó lójú ọ̀rọ̀ tèmi lè bá pìrìsẹ́ńtà kankan sọ báyìí lórí fóònù bí tí wù ó súnmọ́ mi tó máa ní gbogbo àṣọ lọ́kọ́ làṣà lórun jẹ́ káríra tó o bá wà lọ́dọ̀ mi lójúkojú ìyá jẹ́ bí service kódà tó bá ń tẹ fóònù ẹ lè wá ní àgbẹ̀ni gbé fóònù ẹ lè máa bẹ fúnra. ẹ wá ń sọ̀rọ̀ kan lọ lẹ́ẹ̀kan pé tí wọ́n bá tiẹ̀ bá Pasuma tí wọ́n bá bá a sọ̀rọ̀. ṣé ó lè tán nínú Pasuma ṣé ó tún lè fi inú tán Òṣùpá mọ́ pé àṣé ọ̀rọ̀ ìyàṣẹ́ lágbájá yìí sọ̀rọ̀ tó tó yìí bẹ́ẹ̀ Òṣùpá fi wé ọlọ́rọ̀ ẹni tá a bá ti rí tí Pasuma tó bá tiẹ̀ tán ní ọkàn Pasuma bàbá wa general kọ̀lẹ́tì ńkọ́ kébé ń Kwara kò sí problem náà ni bàbá máa wí mi sọ pé bóyá wọn ṣe bàbá dáadáa Oríyọmí Hamzat ńkọ́ ẹgbọ́n àṣìta àgbọ́ nípa ẹ̀ Kọ́lá Olóòtú ńkọ́ Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà ọ̀gá wa kábíyèsí ẹgbọ́n yẹn náà tí olóyè Sunday Igboho ńkọ́ ṣé kò ní wòye pé kí ló tún mú kí ọmọ yìí tún lo voice note mi ó tún gbé voice note wọn wá ẹ á máa gbọ́ àkóbá tó pọ̀ àáfàá súnà ó tún ti fi ọ̀rọ̀ yìí kó bá ọ̀pọ̀lọpọ̀ tí ò bọ́wọ́ mẹ́sẹ̀. àmì Ọlọ́run náà tún wà ń bẹ̀ sà. mo ṣì ń bọ̀ lórí yẹn. now ẹ sọ fún mi n tí àáfàá súnà ò tí mọ̀ tí àáfàá súnà bá tó pẹ̀lú nǹkan tó ṣe yìí ṣé wọ́n ti fún ní kọ́kọ́rọ́ jíìpù lexus jíìpù àti tí àáfàá súnà bá fẹ́ mọ wàhálà tóun dálẹ̀
mo fẹ́ wo eléré tó tún máa gbà láàyè lórí stage wọn mo lọ orí stage bàbá oko Ṣẹ̀fí Àlàó mo ti ẹ̀jẹ̀ rẹ̀ mo ní kò lè gorí stage wọn ojú ìbàjẹ́ tó ti ṣe náà máa fi wà ẹ ṣọ́ra fún ìbáyẹn wọn ṣé ó tún lè gorí stage Paso pẹ̀lú gbogbo nǹkan tí ó rò pé inú Paso fẹ́ dùn sóhun àárín nìyẹn àṣọdàlẹ̀ lẹ́ẹ̀mejì àṣẹ wọn náà ò fẹ́ràn òun tó bá fẹ́ràn òun ò ṣe ti gbẹ̀yìn wá sọ fóun ṣe bí ìjà lóde lórí ìdòwe orí stage ta ló fẹ́ wọ̀ tí wọ́n tún máa fún ní àǹfààní ọ̀nà káàfà súnà wàá mọ̀ ó ti pàdánù àǹfààní ayérayé ògo glory ló tiẹ̀ yẹ kó jẹ́ fún wípé onírú nọ́mbà Òṣùpá lọ́wọ́ bí wúrà wà ṣe é sọ̀rọ̀ yìí àárín nọ́mbà Òṣùpá lọ́wọ́. kábíyèsí téèyàn bá tiẹ̀ máa rí wọn gan níye ilẹ̀kùn téèyàn máa kọ́ téèyàn tó dọ́dọ̀ wọn. oore ọ̀fẹ́ àánú lórí gbà onírú nọ́mbà olóyè Ìgbòho lọ́wọ́. bẹ́ẹ̀ ni. ó ń pe olóyè Ìgbòho wọ́n ń gbé ó ń pe Pasuma wọ́n ń gbé ó ń pe Òṣùpá wọ́n ń gbé ó ń pe àmì Ọlọ́run ṣéwà àmì Ọlọ́run wọ́n ń gbé ó ń pe Oríyọmí wọ́n ń gbé Oríyọmí àfisà ti ń gbé níbo ni àáfàá súnà àfikàdúrà pọ̀ kó má ṣe ra ẹ̀ lọ́ṣẹ́ inú. àfikàdúrà pọ̀ pẹ̀lú torí àwọn tó ń ṣépè pọ̀ jù àwọn tó ń ṣàdúrà. kábíyèsí bàbá lórí ọ̀rọ̀ yìí ní wá ayé tì gbogbo ọmọ Nàìjíríà ẹ máa mú pọ́ìntì ẹ máa dé ṣe mọ̀ pé mò ń sọ pé torí àwa ọ̀dọ́ ni mi wọ́dọ̀ àwọn bàbá wa àgbáyé táwa ọ̀dọ́ bá ń gbàdúrà á mọ̀ gbàdúrà bí Ọlọ́run jẹ́ á dàgbà tá a bá ṣàdúrà fáwọn bàbá tí wọ́n ti dàgbà á ní Ọlọ́run jẹ́ kí wọ́n dògbó ihun tójú àgbàlagbà rí tẹ́ ẹ jìn inú táwọn ṣe yẹ pé ojú bàbá yẹn bó ṣe jì sínú já táwa bá dọ́rú ẹ̀ wò ojú ọ̀fọ̀ ni Ọlọ́run má jẹ́ kójú oore lédè wá ìṣubú àfáà súnà kò dùn mọ́ àwa nínú ṣùgbọ́n ẹ̀kọ́ wo la fẹ́ kí gbogbo àwa ọ̀dọ́ ká kọ́ nínú ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ̀yin bloggers ni ẹ̀yin tẹ́ mọ́ yọnu sí ohun tí ó yẹ kẹ́ yọnu sí ẹ̀yin tẹ́ mọ́ dá sọ̀rọ̀ tí ó kàn yín ẹ̀yin tẹ́ tún mọ́ dá sọ̀rọ̀ pé ẹ tún máa jẹ́ kí gbogbo ọ̀rọ̀ kó escalate ni ta ni káàfáà súnà lọ bẹ̀ báyìí o ṣé Saheed Òṣùpá ni ṣé tó bá bẹ Saheed Òṣùpá sọ̀rọ̀ àtọ́nu Saheed Òṣùpá tó bá tẹ̀ yẹ pé ó ní sùúrù ni olóyè Sunday Igboho ní ìbáyanjú ọ̀rọ̀ yẹn iná tá a dá tó ti sun odindi iléjó ṣe ọjọ́ kan lórúkọ afẹ́ fi bọ nílé kó tó gbọ́ ni. kábíyèsí. tó bá yẹ pé ó súnmọ́ ọ̀rọ̀ olóyè Sunday Igboho kó tó ẹ̀ márùn tó dá mi lójú olóyè Sunday Igboho á rọrọ̀ yẹn lójú. ṣùgbọ́n ó ti sọ fún mi yìí pé ó fẹ́ drag ẹ̀. bàbá tí bá dẹ̀ drag yín nǹkan bàjẹ́. èèyàn ò lè sọ fún mi pé òun fẹ́ drag yín máa sọ pé kó nìṣó lẹ̀. inú ayé láyé wà. bẹ́ẹ̀ni. ó ti sọ fún kì í ṣe irú àwọn Òṣùpá yẹn irú àwọn àmì Ọlọ́run yẹn irú àwọn Oríyọmí yẹn àwọn fúnra ara wọn ti di ìlàjì òkun ìlàjì ọ̀sà tí wọn ò ṣe é drag mọ́. ó ti sọ ó tún lè nínú ọ̀rọ̀ tí wọ́n gan sọ ẹ̀bẹ̀ láfẹ́ pé tó ń bẹ yẹn ni nígbà tó sọ pé kí Saheed Òṣùpá kì í ṣe Ọlọ́run náà kí lẹ̀ bá a ṣe. Òṣùpá dẹ̀ kọ nínú orin kan ó ní ṣé mo pààyàn rí lójú ẹ ló fi ń ju bíìlì ni àṣírí mi kí ló wà lọ́dọ̀ ẹ bóyá gba ẹ̀ngàn lọ̀rọ̀ yẹn ti ń bọ̀ àṣírí mi wo ló sọ ẹ́ di bùkátà mi ṣé mo pààyàn rí ló fi ń ju bílíǹs ni káàfà súnà lọ wáṣẹ́ ṣe olówó náà ní bùkátà ti yẹ tó bá yẹ pé n tà ń gbọ́ wípé bóyá Òṣùpá fún lówó kò fún lówó tí ó ṣiṣẹ́ tó Òṣùpá lọ́wọ́. kódà àfáà súnà tiẹ̀ sọ ó ní gbogbo àwọn tí wọ́n sọ pé Òṣùpá fún un lówó Òṣùpá gbóhùn débì kan ó ní gbogbo ohun tó ń gbà lọ́wọ́ King Dr. Saheed Òṣùpá ó sọ nínú fídíò tó ṣe rìlíìsì pé 50,000 lówó tó pọ̀ jù tó ń gbà lọ́wọ́. ṣé òun ló ní ìdí Saheed Òṣùpá ni àbí Saheed Òṣùpá ló ní ìdí ẹ̀. ọ̀rọ̀ rẹ o. ṣé òun ló ní ìdí King Saheed Òṣùpá ni àbí Saheed Òṣùpá ló ní ìdí ẹ̀. òun ló ń clinch. ọba orin òwò ibi tó wà. òun ló ń clinch kódà iṣẹ́ kí ló ṣe fún Òṣùpá 50,000 naira tí ó bá jẹ́ pé ayé owó Nàìjíríà bàjẹ́ ṣé kì í ṣòwò. owó ni o. owó tí bá mi fi kọ́lé ẹ̀ ní Ṣìnwún nílé kékeré tó wà ní Ṣìnwún yẹn gbogbo ẹ̀ bóyá 35,000 láyé ìgbà yẹn. kábíyèsí. èlò ni wọ́n ta sìmẹ́ǹtì nígbà wọ́n ta sìmẹ́ǹtì kankan ní 4 naira. èèyàn náà tiẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ di bùkátà olówó. ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di bùkátà tó pààyàn fún mi ló fi ń ju bílíǹs ni. ó yá àfáà súnà ó ní sọ kankan nípa àmì Ọlọ́run ó ní mi ò tí gbọ́ yẹn. mo ṣe gbọ́ láàárọ̀ yìí ni tá a bá gbọ́ a ní sọ̀rọ̀ lórí ẹ̀ inú fídíò tí mo gbọ́ yẹn ó ní àmì Ọlọ́run náà jẹ́ okùnfà aburú fún un lọ́dọ̀ bàbá olówó òun kan. àdámọ̀ láwọ̀ yàtà o. ó ní lọ́dọ̀ bàbá olówó òun kan ó ní bàbá olówó yẹn ó ní àmì Ọlọ́run pè wọ́n ó ní ṣùgbọ́n òun wà Aláàjì Jamiu àmì Ọlọ́run. bẹ́ẹ̀ ni sà ó ní ṣùgbọ́n òun lòun kó fóònù bàbá olówó yẹn lọ tó ń ríǹgì tó ń rí gbà ṣé mi ló ń pè yìí yóò Jamiu àmì Ọlọ́run ló ń pè ó wá gbé fóònù fún ẹni yẹn fóònù wà ní spíkà ó ní ká pé àmì Ọlọ́run náà mọ̀ pé òun wà ń bẹ̀ àbí fóònù wà ní spíkà ni ó lámì Ọlọ́run ò ní sọ ohun tó sọ ó lámì Ọlọ́run ní láti mọ̀ sọ fún ẹni yẹn pé hello ó yá afásúnà yẹn ẹ lé o ẹ kókó bá yín o ẹ lé kó ní sàkání yín o ẹ mọ odi yíká ẹ lé yín ẹ mọ fẹ́ǹsì kó má wá sílé yín mọ́ ó ní bàbá olówó yẹn gan mọ bó ṣe fẹ́ kọ́ ti fóònù mọ́ ẹ mọ̀ ọ̀rọ̀ yẹn ti jáde already ó ní wọn ò dẹ lè sọ kán ju pé kán sọ wípé
àfàsúnà ṣe ẹ̀yin náà ṣàgbọ́n gbà mo gbọ́ wọn ní bàbá yẹn wá sọ pé mi ò ní lé ẹ n tó sọ ń pa tí wọ́n á ní. kò sígbà tí bàbá olówó òsì ní ilé kóun lọ lé bàbá olówó lọ́la. ilé bàbá olówó yẹn náà ti wá da òun báyìí. òun ló kó bá bàbá olówó ó dáa ṣé ta ló sọ pé ó sọ dé bàbá olówó di ahoro. ìgbà wo ni ìjà sì bẹ̀rẹ̀ ìgbà wo ló pariwo síta. nígbà tó sì ń pariwo ń pé. ìgbà wo ló pariwo láàrin ọjọ́ méjì mẹ́ta náà ni bàbá olówó ti ta lé ló ti ta mọ́tò. mọ́tò táwọn ò ní ẹ̀. àní àfàsúnà mọ ohun tó ń ṣe. kábíyèsí. ṣé àmì ọlọ́run ló máa lọ bá sàṣẹ́ nìkan àbí. àwọn ọ̀rọ̀ tó sọ yìí ó ti ń fẹ́ sọ di alágànná èèyàn. àwọn ọ̀rọ̀ yìí ti ń fẹ́ sọ àfàsúnà dalágànná èèyàn. kódà nínú òfin tó bá yẹ pé ọba orin fẹ́ gbé ìgbésẹ̀ òfin fi ìyà jẹ àfàsúnà. torí ọ̀rọ̀ tí èmi pẹ̀lú ẹ bá sọ ọmọ Ìyálépo tó jẹ́ ọ̀rọ̀ àṣírí ọ̀rọ̀ tí mo bá Kàbísọ́lá sọ tó jẹ́ ọ̀rọ̀ àṣírí tí n bá tiẹ̀ mọ̀ pé mo fẹ́ lò lórí social media mo gbọ́dọ̀ sọ pé ọmọ Ìyálépo ọ̀rọ̀ tí a jọ ń sọ yìí ǹjẹ́ mo lè lò lórí afẹ́fẹ́ tí bá fẹ́ kó tó bá fẹ́ kí n lò. màá pa mí tí. bàbá yẹn lè lò tó o bá fẹ́ kí n lò tí n bá lè lò torí ọ̀rọ̀ àṣírí ni. kódà àwọn MTN tàbí àwọn other communication kìíní ẹ rí wípé tí ò bá ní wípé àṣẹ wá láti ilé ẹjọ́ tí àwọn ọlọ́pàá máa kọ́kọ́ lọ gbà tí wọ́n máa mú lọ sílé iṣẹ́ ìkànnì rẹ ni wọn èyí déédéé fi ohun èèyàn lẹ̀. bẹ́ẹ̀ ni. tó o bá pè mí tó o bá sọ ọ̀rọ̀ tó jẹ́ threatening sí mi mi ò kàn lè wá sáré fi ọlọ́pàá mú ẹ tí o bá sí ẹ̀rí pé bóyá mo ká nǹkan yẹn lẹ̀ now tí n bá sọ pé ó sọ yìí pé kó tó tójọ́ méje òun á pọ̀tá mi láyìn tó fi sọ́ọ̀rì ẹ̀rídà wọ́n ṣẹ̀ máa kọ lẹ́tà mo mọ̀ pé ilé ẹjọ́ máa fẹ́ gbọ́ sí tó máa kí ilé iṣẹ́ kan tilẹ̀ nìyẹn kán tó rìlíìsì ohun yẹn. bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ lọ́wọ́ ìjọba náà nù. order in ponder cyber stalking ló wà. bẹ́ẹ̀ ni. tí King Saheed Òṣùpá bá lọ sí ilé ẹjọ́ láti seek for redress ó dà gbogbo ìtókù tí àfàsúnà ló fẹ́ gbé jáde a challenge ó gbé jáde. àìsà àfàsúnà ti sọ nǹkan kan o nígbà tẹ́lẹ̀ challenge àfàsúnà kó gbé jáde. onítòun bá drag Saheed Òṣùpá ó ní nǹkan á bàjẹ́. kò sí tí ó ṣẹlẹ̀ ibi la wà láyé bàbá Gébú. ibi la wà láyé bàbá Gébú. ẹni tí Ọlọ́run ò bá gbé ṣubú kò sẹ́ni tó lè gbé ṣubú. kábíyèsí ẹni tí Ọlọ́run ò bá sì nàró ẹ̀ kò sẹ́ni tó lè gbé ǹdé. bẹ́ẹ̀ ni kí ló tún fẹ́ sọ tó jẹ́ tuntun. lẹ́yìn gbogbo èyí tó ti sọ yìí. èyí tó lè yà wá lẹ́nu ni wípé King Saheed Òṣùpá o òun ti tan ẹnìkan lọ sílé wọn rí tán dúnbú ẹ̀ tán pa lójú òun fọ́tò ibi tán ti ń parí fídíò rẹ̀ kí ló tún fẹ́ sọ. ó parí. bẹ́ẹ̀ ni tí ò dẹ̀ ti wá sí yẹn. àwọn tọ́rọ̀ wá kàn ní kán ka ọ̀rọ̀ ẹ̀ kún. bàbàrà. àṣírí ẹ̀ tí ìbábò òun tọ̀ sára tẹ́lẹ̀ òun tí bá sọ ẹ́ di olóòórùn òjò wá dé. bàbá olówó ẹ̀ tó ń sọ ṣé bàbá olówó náà máa jáyà báyìí lórí wípé àfàsúnà tóun bá padà lẹ́yìn ẹ̀ òun ò mọ ọ̀rọ̀ àṣírí tóun náà ti bá sọ rí tó bá máa sọ pé bàbá ẹ̀ tí ẹ̀ bá dá sọ̀rọ̀ yìí ká tún gbé síta ṣé kò ṣe lè drag bàbá olówó. ó parí. gbogbo àwọn tó ti bá sọ̀rọ̀ rí àyà wọn máa já báyìí ṣùgbọ́n gbogbo àwọn tọ́rọ̀ kàn nìkan fọwọ́ nú. bàbá Òṣùpá àti Pasuma ẹ má jẹ́ kí yẹn tún dàní sí lọ́kàn àbèṣe làfàsúnà. àbèṣe. bàbá wa General Kollington mo mọ̀ pé wọ́n máa play ẹ̀ fún yín ẹ sọmọ ní Saheed kan rè ẹ lè rí pé bí ọmọ yín ṣẹ̀yìn tàbí pé ìgbà ìmọ̀ kábíyèsí ẹni bọ́ ba lẹ́yìn tó déwájú ọba tó ń sẹ́ wọ́n ti parí nìyẹn lórí Yomi Amzat ẹ̀yin náà má rèrò ìwà ẹ̀yọ̀ lẹ́rìí yẹn o gbogbo àwọn tọ́rọ̀ yìí kàn ẹ jẹ́ ká mú fọ́ọ̀n àfàsúnà ní kó mọ bóun ṣe máa wá ṣe bí èèyàn bá tiẹ̀ yọ̀ǹda ṣọ́lọ́run ẹ̀ lè yọ̀ǹda. bí èèyàn bá yọ̀ǹda ṣọ́lọ́run ẹ̀ lè yọ̀ǹda lórí nǹkan tó dá sílẹ̀ yìí. kábíyèsí bàbá àníwá yín tì kélé yìí ọmọ jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa tá a mọ̀ pé náà tó yẹ pé ọ̀rẹ́ mi ni ẹ̀ló àbó orí nǹkan ṣá ọ̀rọ̀ ti ṣòro sọ báyìí. àní pẹ̀lú tó ṣẹlẹ̀ bí Kàbísọ́lá pè mí nísìn mú ní kó jẹ́ káyìíra. ọ̀rọ̀ ti ṣòro sọ kì í ṣọ̀rọ̀ orí fóònù bí ọmọ Ìyálépo náà pè mí mo mọ̀ pé kò lè ṣerú ẹ o. kábíyèsí bàbá. ṣùgbọ́n torí ọjọ́ ọjà àmọ́jọ́ ọjà lè dé. igi burúkú ní tiẹ̀ kó bági tó kùn. láà kì í ṣe kó gbogbo ohun ìjà ogun hàn rẹ̀. kábíyèsí bàbá. àwọn ògbọ́ ìtọ̀kan tó sọ ń gbà kan tí ìtọ́wò nìyẹn sá. ẹnìkan sọ fún ọ̀rẹ́ ẹ̀ ó wù pé ọ̀rẹ́ òun yìí òun máa ń gbọ́ kọ́ máa fi inú wénú nígbà wọn ni wọ́n ń wá ọmọọba ni wọ́n ń wá ọmọọba lóbìnrin ọ̀gbẹ́ni kan ó fẹ́ tẹ̀sọ̀ rẹ̀ wò wọ́n náà ti gbọ́dọ̀ mọ̀tàn yẹn ó bá lọ pa ìkan nínú àwọn ẹran tó ń sìn ó fi aṣọ funfun yìí ó lọ rì mọ́nú igbó ó pẹ́lẹ̀ ó wá sọ fún ọ̀rẹ́ ẹ̀ Adéyínká bàbá ẹni tí a máa sọ̀rọ̀ wípé ajé àgùntàn gbé lójú ẹ̀ tó a máa fọkàn balẹ̀ pé kò ní tú àṣírí àfi ká kọ́kọ́ parọ́ fún pa àti jí adìyẹ gbérí kábíyèsí bàbá táṣírí yẹn ò bá tú
láàmọ̀ pó perégedé. láàmọ̀ pó perégedé wọ́n ní ọmọọba tí wọ́n wá òun lòun pa ọmọọba obìnrin tí wọ́n wá tó fẹ́ ṣe gbéyàwó inú oko òun lòun sì rì sí ẹni torí ojú ọ̀rẹ́ òun lòun ṣe sọ fún ẹ ọ̀rẹ́ bá gbalẹ̀ ọba lọ ọmọ yín tẹ́lẹ̀ ẹ̀ ń wá àwọn ọ̀sìn kan lọ fọmọ pamọ́ ni ọmọ yín tẹ́lẹ̀ ẹ̀ ń wá òun tó mẹ́rin tó pa ọba lòun adálé òun sí méjì kankan wọ́n lọ mẹ́rin tó ọ̀rẹ́ ẹ̀ gba wọn níbẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbẹ́lẹ̀ náà rí pé ẹran lọ̀rẹ́ rì mọ́lẹ̀ ẹran lórí mọ́lẹ̀ olóhùn fi tẹ́sí ọ̀rẹ́ òun ni kábíyèsí ọmọ bá sì rèé kò mọ̀ pé wọ́n gbé pamọ́ ẹni tí a máa fọkàn balẹ̀ lórí àṣírí pé mo jí ẹran gbé o àfi ká kọ́kọ́ ti bí adìyẹ káfi dán wò náà káfi dán wò pé adìyẹ bàbá ẹ̀ mo jí gbé táṣírí yẹn ò bá tú síta lọkàn ẹni lè balẹ̀ lórí pé tá a bá sọ fún pa jimá ló gbé. bàbá ní wọ ayé tì níbi tí ọ̀rọ̀ wá dédé báyìí bàbá àfáàsúnà ọ̀dọ́ ni ó fẹ́ fi ti ẹ̀kú bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́. monetization tó máa ara tó máa dálẹ̀ rí gbogbo àwọn content creator ẹ̀kọ́ tó wà ń bẹ̀ torí bí page ẹlòmíì bá ti wà monetize ẹlòmíì fẹ́ ilé bọ́ra ẹ̀ sí òhùn báyìí tó mọ̀ pé multiply by 10 làwọn tó máa wo òun. bàbá ẹmọ tí ń dùn mí jù ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ni pé Àfáàsúnà yóò jẹ́ kẹ́yìn bàbá yìí àwọn bàbá mi ń bò mí táwọn wá sọ́dọ̀ yín gbàṣírí lọ́wọ́ yín fọ́mọ ẹ̀ dáadáa mọ̀ fọ́mọ ilẹ̀ adúláwọ̀ yóò bẹ̀rẹ̀ sí jẹ́ kẹ́ ẹ mọ̀ súnra kì fún wa báyìí pé Adéyínká mo busy mo bàbá yóò ń ṣe báyìí tẹ́lẹ̀ a fẹ́ wá sọ́dọ̀ yín tẹ́ máa permit wa bí ẹ jẹ́ kó wọlé tó bá ti gbórúkọ mi Adéyínká kò ní fẹ́ sírú ẹ̀ mọ́ báyìí bàbá. ẹdí jèsì kòtò. ó kára yòókù lọ́gbọ́n. irú wa yìí náà bọ́rọ̀ bá jẹ́ mẹ́wàá tí mo fẹ́ bá Adéyínká sọ tí mo fẹ́ bá Kàbísọ́lá sọ tí mo fẹ́ bá Tántálá sọ tí mo fẹ́ bá Bẹ̀bẹ̀ sọ tí mo fẹ́ bá Quality sọ tó bá jẹ́ mẹ́wàá àsọ méjì máa dákẹ́ o. sórí ohun tó dálé Àfáàsúnà mo ti mọ̀ pé ohun tó máa padà ṣẹlẹ̀ ní ẹ̀ bàbá kì í ṣe ẹ̀yin nìkan náà àwọn àgbà kan náà tún bẹ́ẹ̀ ń bè kan tí wọ́n ti ń wò pé kò sí ohun tó jọ. ọbẹ̀ òní mi nìkún àgbà mọ́. Kàbíyèsí. oúnjẹ awo ti kú ní ètí kì í ṣe. bàbá ní ìta wa sọ yìí àmọ̀ràn wo lẹ ní Àfáàsúnà àtèmi àti gbogbo àwọn tó ń wò wá káàkiri sà torí mo pera mi mọ́ ọ̀rọ̀ yìí ó kan àwa náà ibi tí ó gbà affect àwa lẹ́yìn náà ti sọ fún wa lójú ayé wa ẹ bá ń gbé láti bí monetization yẹn ó ń da nǹkan rú púpọ̀. monetization ń da nǹkan rú kì í ṣe pé kò dá kán monetize o torí ibi a ti ń ṣe la ti ń jẹ o ṣùgbọ́n ó ń jẹ́ kí àwọn èèyàn àti tó wà airworthy àti tí ó wà airworthy àti tó ṣe gbọ́ orí ẹlòmíì yóò ṣe ọmú rẹ̀ lẹ̀ torí percentage àwọn tó fẹ́ wò wọ́n fẹ́ pọ̀ ẹlòmíì fẹ́ lè ṣí òwò ara ẹ̀ lẹ̀ torí percentage àti tó ṣe wò àti tó ṣe wò lọ́wọ́ àwọn tó ń wo Àfáàsúnà tẹ́lẹ̀ wà lọ ìgbà tọ́rọ̀ ẹ̀ ti bẹ̀rẹ̀ tó bá ṣe update lásán nìsín torí mo kàn tó ṣe lánàá ìdá update wo iye àwọn tó ti wò thousands ni update ni kò tí ì sọ̀rọ̀ ó sì níye tó máa gbà fún ṣùgbọ́n máa gbomi mọ́lẹ̀ ìṣó mi ò fẹ́ lo sexual kìíní máa gùn mí nìṣó lórí tóbìnrin tí wọn bá dó lóyún wá dópa o. Kábíyèsí bàbá àfi kí Àfáàsúnà torí mo mọ̀ pé bàbá wa Fadilat Sheikh Jamiu àmì Ọlọ́run pẹ̀lú ọ̀wà àti àpọ́nlé o àfi kó kọ́kọ́ mọ àwọn tó máa kọ́kọ́ bá àwọn bẹ bàbá yìí tí àwọn náà máa wá wòye pé tó ọ̀rọ̀ Ọlọ́run táwọn náà máa wòye pé tó a lè rìn kórí ó má mì bóyá tó máa wò láti bẹ̀ ṣùgbọ́n kò sí ẹni tí wọ́n lè bẹ̀ lórí ọ̀rọ̀ yìí ojú àpá ò lè jojú ara mọ́ kódà tí wọ́n bá láwọn dáríjì Àfáàsúnà tí wọ́n sì dáríjì lóòótọ́ àti lódodo ṣé Òṣùpá wa tún lè sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ kò possible sà lórí afẹ́fẹ́ kódà tí wọ́n bá ń pera wọn bá Àfáàsúnà máa wá rí mi lé kájọ sọ lóko jẹ́ ká ríra kájọ sọ wá rí mi lé yẹn gan náà wọ́n á tún ṣe ọ̀rọ̀ síkùn wá rí mi lé kájọ sọ lóko bó sì lọ rí ọ̀nà kí ló no problem àwọn àkọ́tà máa ṣe sí ọ̀rọ̀ di ṣókí ọ̀rọ̀ ti di ṣókí ó ti di ṣókí o ẹ̀yin tí Àfáàsúnà ṣe ìwà sọ́dọ̀ yìí náà nísìn tàbí torí ẹni tó lùyà ẹ̀ pa bí òjú sọ̀pọ́tà kan yóò ní ẹ̀yin tí ẹ ò sì rí nǹkan tó burú nù tí Àfáàsúnà ṣe ẹ ó dìgbò bá ṣe tí ń fún yín ta ló mọ iye voice note èèyàn tó wà lọ́wọ́ Àfáàsúnà tí ń bẹ lọ́wọ́ Àfáàsúnà kí ni èròǹgbà ẹ̀ láti ilẹ̀ tó fi ń mú ìsọ̀lẹ̀ kan majority ó ní láti jẹ́ pé bí ò bá jẹ́ pàwọn kan ràn ó ti lọ́kàn wípé àìbáàmọ̀ ọjọ́ tí ìjà bá dé èmi náà ti fẹ́ ní ohun ìjà débi pé tá a bá tiẹ̀ fẹnu sọ tí Òṣùpá bá sọ pé òun ò sọ bẹ́ẹ̀ ẹ̀rí wà. ẹ̀rí rèé gbogbo ohun èròjà ìjà náà kọ́ ní máa ń ran ìjà. torí mo fura mọ̀ wípé kó tó di pọ̀rọ̀ ìjáde ara ti ń fu ọba orin náà. ṣòpàyàn fún mi ló fi ń ju bíìlì ní iṣẹ́ kí ló ṣe fún mi. mo fẹ́ fura mọ̀ pé ó ṣeé ṣe kó yé ọ̀rọ̀ yìí ní olóyè Saheed Òṣùpá ló ti fura mọ̀ lórin yẹn fi wáyé torí ọba orin kì í déédéé kọ orin bí ò bá lóye kan bí ò bá rí òye kan. Kábíyèsí bàbá tó
ẹ ṣeun o tá a wá gbé yín jáde nínú oòrùn yìí lọ́sàn-án ganrin àwa láàárọ̀ kùtùkùtù bàbá gbogbo eléyìí tẹ́ ẹ bá wa sọ yìí mo ti mú tèmi ń bẹ̀ ṣé o ti mú tiẹ̀ ń bẹ̀ torí pé àtiwọ́ àtèmi àti gbogbo wa pátápátá lọ̀rọ̀ ọlẹ̀ yìí kọ́ ohun ọlọ́run kàn fi kí ni àáfàá súnà ó fi ṣe sábàbí ní fi ṣe sábàbí pé yóò kó ní tiẹ̀ ni ó sì ti kó ní tiẹ̀ ọlọ́run ni ó kó ọyọ o àáfàá súnà ẹnu tiwa náà ò dúró torí pé n tó ṣe náà ó kó bá àwa náà lápá abì kan aláàánú gbà mí àmọ́ jìnnà sẹ́dá nígbà tí wọ́n bá ti ń wọ́ọ̀ṣì yẹn pé kí ló tọ́gbẹ́ ní iṣẹ́ kótíkótí báyìí definitely bí gbogbo yín ṣe máa rí nìyẹn ó sì kọ́ mọ̀ fẹ́yìn àgbàlagbà ṣebí inú yín náà ló wà social media tó ń ṣe ọlọ́dọọdọ yẹn ṣe bọ́dọ̀ bíi ti ní bákan náà ni gbogbo yín rí ó ti di kẹ́ ẹ mọ́ kó wa papọ̀. lákòótán ìfẹ́ òun làkójá òfin orin àkójá òfin tí mo bá fẹ́ràn gẹ́gẹ́ bí àfàsùn ṣe ń sọ pé ìfẹ́ àfẹ́jù ló kólé báwọn tí n bá fẹ́ràn Adéyínká Àyìndé dénú lóòótọ́ kábíyèsí bàbá kò yẹ kí n sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tí mi ò bá fẹ́ ìṣubú Kàbísọ́lá kò yẹ kí n sọ̀rọ̀ lẹ́yìn kò dìgbà tán bá sọ fún mi ìfẹ́ ni àkójá òfin ìfẹ́ ni àáfàá súnà òní kò sígbà tí ìjà fẹ́ ò lè parí ìfẹ́ ni àáfàá súnà òní ló fi wòye pé n tó kàn ní àṣírí tó wà láàrin wọn àtòṣùpá kó ń gbé jáde ó dà ó ti gbé jáde àdáríjì òṣùpá òun yòówù kò sọ àdáríjì òṣùpá àáfàá súnà ó parí n tí Yorùbá máa ń sọ nìyẹn pé ó ti di ẹjẹ ńdélé kẹ tó bá mi wí ṣé kò tán olúfìmọ ni mí olúfìmọ ni yín olúfìmọ sólúfìmọ màná ní àgbọdọ gbọtálàyè kẹ́nìkan ṣe gírígì láàrin ṣé kò tán ó dà àdáríjì òṣùpá ihun táwọn èèyàn máa ń sọ nìyẹn pé ńgbà tó ń kó èyí tó kù jáde bàbá ńgbà tó ń pé tí n bá dírágì bàbá nǹkan bàjẹ́ ọ̀dà ń gbò dírágì wọn kí ló ṣẹlẹ̀ kókò dírágì wọn náà kó dírágì kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ ọ̀run ẹ̀bùn ìnáwó bí gbọ́dọ̀ dáfọ̀. bẹ́ẹ̀ ṣe wá sọ yìí lọ́pọ̀ àwọn tí wọ́n jẹ́ fáǹsì Olúfìmọ náà máa sọ pé ó dáa ó ti sọ ohun tó ó yá kò yọ wá kó nù fáǹsì Olúfìmọ ìyẹn tó ń tán. Òṣùpá àti Pàṣọ wọn wà lè jà ó tán. Òṣùpá tún máa lọ kí bàbá wa Kọ̀lẹ́ntì Àyìnlá ó parí. Òṣùpá tún máa lọ sí Oríyọmí ó parí. bẹ́ẹ̀ ni yóò dọ́dọ̀ ó sì lè fa ìjà Òṣùpá àti bàbá wa Sunday Igboho ó parí. àáfàá súnà lókùn tí yóò rìn sí. kò sì lè fàjà Òṣùpá àti Sheikh Jamiu àmì Ọlọ́run. ṣé yóò fa àjà wọn ni ó bàbá wọn ti ń bà bọ̀ àáfàá súnà ní kò mọ̀ bí tí ó rìn sí kí pé wọ́n fẹ́ àtàkì ẹ o torí ogun káwé wọn wá máa ṣọ́ra aráàlú wa ló pọ̀ yìí lọ́rọ̀ ń dàjẹ́ nígbà bá ti mọ lófòfó aráàlú wa ló pọ̀ yìí. kábíyèsí àáfàá súnà tó Ọlọ́run ó kó ọyọ o àwọn àgbààgbà náà ti ṣàdúrà fún ọ tó kábíyèsí bàbá ẹ bá ń dá ọkọ yín fún gbogbo àwọn ẹ̀kọ́ wọn má rò pé AI làwọn gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ sà. AI artificial intelligence tó orúkọ mi ò yàtọ̀ kọ́lọ́ máa pa á ló kọ́ dàsáìdá. àṣẹ o. Moruf Adégbóyèga lórúkọ tèmi ọmọ ọ̀dọ̀ àgbà ìmọ̀lẹ̀ tí gbénu rédíò owó yànmùyànmù. kàbíyèsí bàbá. bọ́ba fẹ́rẹ̀ gbogbo ìlú Ẹ̀gbá. pátápátá. araba bá a ròyìn fún gbogbo orílẹ̀ Ìgbòrè. yányán. ọ̀kanlọ́mọ fún gbogbo ìlú Ìtòkú. àníwá ayé tì. ìlú Ẹ̀gbá ò ní bàjẹ́. àṣẹ. gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ kò ní bàjẹ́. àṣẹ. orílẹ̀-èdè wa Nàìjíríà ibi tá a kù sọ́lọ́run bá bá a tún ṣe. àṣẹ o. Áfíríkà lápapọ̀ ànírógun gbogbo àgbáyé lápapọ̀ gbogbo ogun ti ń ṣẹlẹ̀. àṣẹ o. Ọlọ́run bá a bá wa dáwọ́ ogun dúró. àṣẹ o. torí bógun ò bá dúró tó gun kẹ̀ kò lè sẹ́ni tó lè sọ ibi tí iná ogun lè kẹ̀dé o. tó a ní rí jù báyìí lọ o bọ́n bá wo fídíò eléyìí ẹ̀kọ́ tí wọn náà bá rí kọ́ ń bẹ̀ àti ohun tó bá fẹ́ sọ sọ̀rọ̀ ilẹ̀ yìí ẹ jẹ́ á pàdé lábala àríwísí comment section Adéyínká Àyìndé ọmọ òye ilépo lọ́jà gbàngbà ní lóko tèmi ń jẹ́ àṣẹlẹ̀ láti fi bàfà súnà jẹ àbí láti fi bẹ́ẹ̀ nìkankan jẹ́ ṣùgbọ́n ìṣubú ẹnìkan ẹ̀kọ́ ní ọ̀jẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn àfà súnà Ọlọ́run ó gbé ọ dìde o yóò sì kó ọyọ nínú gbogbo yìí láyé lo eléyìí tó tọ́wá pé owó ń bẹ lọ́wọ́ ẹ̀ ni bí kinní ìṣe rí tí gbogbo ẹ̀ bá lọlẹ̀ tó ó yẹ kó travel out ni ń gbòó sì pé òun ti ta mọ́tò kò sówó travelling tó Ọlọ́run báyìí. ìwà rẹ̀ náà ní jẹ́ kó ta mọ́tò. ìwà ló jẹ́ kó ta mọ́tò. kò sẹ́ni tó lè máa ṣàbòsí káṣírí òun náà ò bò. kábíyèsí bàbá tó ọ̀rọ̀ ọbẹ̀ èmi ń kún àgbà bàbá ti parí ọ̀rọ̀ àmọ́ pàdé ńjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.